Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò mí. Ẹ káàbọ̀ sórí channel Mummy AJ TV. Fẹ́yìn tẹ́ bá come across channel mi for the first time, ẹ jọ̀ọ́ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi comment, ẹ bá mi subscribe. Ẹ̀yin tèmi, mo lérò wípé ẹ ti wo The Demons, produced by Idris Gbadamosi. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Eré yìí kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tá a máa rí kọ́ nínú eré yìí. Àwọn wo la máa rí nínú eré yìí? Àwọn òṣèré wo ló ṣe? Àwọn èèyàn tá a máa rí nínú eré yìí ni Lanre Adediwura, Idris Gbadamosi, Anike Ami, Seliat Adebowale, Aunty Sidi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tèmi, kí ni a máa rí kọ́ nínú eré yìí? Ohun tá a máa rí kọ́ nínú eré yìí ni pé ẹ wo àwòrán tó wà níwájú mi. Ẹ máa rí Anike Ami àti Idris. Ẹ wo ibi tí Anike Ami tó ti pa Idris. Ẹ wo ibi tí àwọn ọlọ́pàá ti wá mú tí wọ́n fi handcuff sí lọ́wọ́. Anike Ami àti Idris wọ́n jẹ́ ọkọ àti ìyàwó nínú eré The Demons. Kí ni ohun tẹ́yin rò pé ó lè fà á tí Anike Ami máa ṣe ikú pa ọkọ ẹ̀ nínú eré yìí? Kí lẹ̀yin rò pé ó máa cause kí obìnrin tó lè rò pé kóun pa ọkọ ni solution? Ẹ̀yin tèmi, ẹ máa bá mi ká lọ. Ẹ wo ibi tí wọ́n ti gbé Anike Ami dé police station tí àwọn ọlọ́pàá ti ń béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀. Níṣe ni ń wò tí ò sọ anything. Ẹ wo ìgbà tí Seliat dé tó jẹ́ lọ́ọ̀yà ẹ̀ nínú eré yìí tó ń bi láwọn ìbéèrè kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí lọ́ọ̀yà tó máa defend ẹ̀ nílé ẹjọ́. Àmọ́ náà kò sọ kankan. Ẹ wo ìgbà tí wọ́n gbé ọmọ ìdè náà wípé at least tó bá tẹ̀ tún rí ọmọ, bóyá ìyẹn tẹ̀ tún máa trigger ẹ̀ láti sọ̀rọ̀ pẹ̀lú ìbínú pé nǹkan báyìí ni bàbá ẹ̀ ṣe. Still náà kò sọ̀rọ̀. Ìyẹn náà lọ. Ipa wo ni Lanre Adediwura kó nínú eré yìí? Lanre Adediwura kó ipa ọ̀rẹ́ ọkọ. Ó jẹ́ ọ̀rẹ́ Idris nínú eré yìí tó jẹ́ ọkọ Anike Ami. Àwọn méjèèjì ti ń bá eré ọ̀rẹ́ wọn bọ̀ láti kékeré títí wọ́n fi dàgbà. Ẹ wo ibi tí ọlọ́pàá náà ti pe Idris láti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Ẹ wo ibi tí wọ́n ti béèrè ọ̀rọ̀ ẹ̀ pé kí ló mọ̀ nípa ikú ọ̀rẹ́ ẹ̀? Ṣé ọ̀rẹ́ àti ìyàwó ẹ̀ ṣé wọ́n ní gbọ́nmi-sí-omi ò tó ni tí ó lè fi lead sí ikú tí ìyàwó ẹ̀ fi pa? Àmọ́ ó lóun ò mọ nǹkan kan nípa ikú ọ̀rẹ́ òun nítorí pé ó ya òun lẹ́nu ìdí tí ìyàwó ẹ̀ fi pa. Àwọn agbófinró fi í lẹ̀ nítorí pé ó lóun ò mọ nǹkan kan nípa ikú ọ̀rẹ́ òun. Ẹ wá wo ibi tí lọ́ọ̀yà Anike Ami ti padà wá, which is Seliat, tó ti wá sọ fún yín pé ò bá jẹ́wọ́ kóun lè ràn ẹ́ lọ́wọ́ nílé ẹjọ́ kó má bàá ṣẹ̀wọ̀n. Ó ṣáà bá sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ according to pé ó jẹ́ lọ́ọ̀yà. Anike Ami wá gbọ́rọ̀ sí lẹ́nu. Ó wá ṣàlàyé bí ọ̀rọ̀ ṣe jẹ́ fún agbófinró, fún lọ́ọ̀yà ẹ̀. Kí ni àwọn àlàyé tí ó ṣe nínú eré yìí? Ẹ má gbàgbé láti bá mi like, láti bá mi share, láti bá mi comment àti láti bá mi subscribe. Àwọn ọ̀rọ̀ tó sọ nínú eré yìí ó bẹ̀rẹ̀ láti ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ eré ìfẹ́ wọn. Ẹ wo ibi tí àwọn méjèèjì ti pàdé. Nígbà yẹn wọn ò tí ì fẹ́ra rárá. Tí àwọn méjèèjì ti pàdé, tán ti gba nọ́mbà ara wọn. Ẹ wo ibi tán ti wá ń pera wọn tó jẹ́ pé ìfẹ́ yẹn ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ láàárín àwọn méjèèjì. Ẹ wo ibi tí àwọn méjèèjì ti wá wọnú ara wọn tó jẹ́ pé ìfẹ́ yẹn ti ń lọ. Kò dẹ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ láàárín Idris àti Anike nígbà tí wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ eré ìfẹ́ wọn tí Lanre Adediwura tó jẹ́ ọ̀rẹ́ Idris ò mọ̀. Gbogbo ẹ̀ ni Idris máa ń sọ fún un. Nígbà tó ń bẹ̀rẹ̀ eré ìfẹ́, ibi tí ìfẹ́ ẹ̀ dé lọ́kàn ẹ̀, nígbà tó ń pinnu láti propose, gbogbo ẹ̀ ló ṣàlàyé fún ọ̀rẹ́ ẹ̀.
Ẹ wo ibi tí àwọn méjèèjì tí wọ́n ti padà fẹ́ra. Lẹ́yìn ìgbéyàwó, alẹ́ ọjọ́ ìgbéyàwó ni ìyàwó wá sọ fún pé okay, látìgbà tán ti ń fẹ́ra, o ò ṣí òun láṣọ wò. Àmọ́ èní ní alẹ́ ọjọ́ ìgbéyàwó gẹ́gẹ́ bí o ṣe máa ń sọ pé alẹ́ ọjọ́ ìgbéyàwó. Báyìí alẹ́ ọjọ́ ìgbéyàwó ni eléyìí o, ó yá. Ọkọ wá sọ fún pé kó ṣe sùúrù. Ẹ wo ibi tí ọkọ ti dìde tó jókòó sórí bẹ́ẹ̀dì tó wá gbé bọ́ọ̀sì bọ́ta. Ìyàwó wá ń bí pé bọ́ọ̀sì wo ni bọ́ọ̀sì tó mú bọ́ta? Ó wá ṣí bọ́ọ̀sì yẹn, ó wá kó àwọn nǹkan tó wà nínú ẹ̀ bọ́ta bí okùn, belts, chain. Ìyàwó wá ní kí ló fẹ́ fi gbogbo àwọn nǹkan wọ̀nyí pé kí ló fẹ́ fi ṣe? Wọ́n á ní pé bí òun ṣe máa ń gbádùn ìbálòpọ̀ láàárín obìnrin àti òun nìyẹn pé àfi tóun bá dì í lọ́wọ́ mú, tóun dì í lẹ́sẹ̀, tóun dì í lórí. Ìyàwó wá ní ṣé òun ti ra ọjà òkùnkùn báyìí? Ṣé òun ti ṣi ọkọ fẹ́? Àmọ́ ìyàwó ẹ̀ ò ní choice, ó gbà fún un. Wọ́n bá ní àjọṣepọ̀ tó jẹ́ pé wọ́n bí ọmọ, ọmọ wọn dàgbà. Ipa wo ni Sídí kó nínú eré yìí? Ipa tí Sídí kó nínú eré yìí ni Sídí jẹ́ ọmọ ọ̀dọ̀ ní ilé Àníkẹ́ Àmì àti Idris tí wọ́n jẹ́ ọkọ àti ìyàwó. Òun ló ń bójú tó ilé wọn nígbà táwọn méjèèjì bá lọ ibi iṣẹ́. Tí ọmọ lọ ilé ìwé, tí ọmọ bá dé, òun ló máa bójú tó kí ìyá àti bàbá tó dé láti ibi iṣẹ́. Iṣẹ́ tí àǹtí Sídí gbà nìyẹn. Ẹ wá wo ibi tí àṣírí ti máa tú. Ẹ wo Idris nígbà tí ó gbàgbé fáìlì kan tó yẹ kó mú lọ ibi iṣẹ́. Ẹ wo ìgbà tó scatter everywhere láti wá fáìlì. Àmọ́ nígbà tó rí fáìlì yẹn, ó ti gbàgbé láti gbé fáìlì kan pamọ́. Kí ló wà nínú fáìlì yìí? Nǹkan tó wà nínú fáìlì yìí ni pé Idris ò lè ṣe gẹ́gẹ́ bí ọmọkùnrin. Àmọ́ òun ò rántí mú fáìlì yẹn padà sí ibi tó fi pamọ́ sí. Tó ṣe jáde lọ, kò pẹ́ náà ni ìyàwó wọlé. Ọmọ ọ̀dọ̀ wa sọ fún pé ọ̀gá ṣẹ̀ bọ́ta tẹ́yìn náà ṣe wọlé nìyẹn. Wípé ó gbàgbé fáìlì tó wá mú. Ìyàwó wá lọ sínú ilé. Ó wá rí àwọn fáìlì yẹn lókè. Ó tiẹ̀ ṣe ń sọ pé kí ló mú ọkọ òun tí ò páàkì àwọn files tó dà sílẹ̀. Ìyàwó páàkì ẹ̀. Níbi tí ìyàwó ti ń páàkì ẹ̀ ló ti rí result test tí ọkọ ẹ̀ ti ṣe wípé ọkọ ẹ̀ ò lè ṣe. Torí pé òkóbó ni ọkọ. Tó ṣe rí fáìlì, ó wá gbé fáìlì, ó wá sáré lọ bá ọ̀rẹ́ ẹ̀ kan tó jẹ́ pé ó jẹ́ dókítà. Pé kó jọ kó ṣàlàyé nǹkan tó wà nínú bíbà yìí fún un torí pé kò yé òun. Wípé èèyàn tí ò lè ṣe, báwo lòun ṣe ní oyún? Báwo lòun ṣe bímọ? Báwo ló ṣe ń bá òun ṣe? Pé kò yé òun. Dókítà wá sọ fún un pé ọkọ ẹ̀ ló lè ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ fún un. Ó wá padà sílé. Nígbà tí ọkọ ẹ̀ wá dé, ó wá fi ìwé yẹn rìn pé kó bọ́ síbí kó wá ṣàlàyé. Kí ló ń ṣẹlẹ̀? Ta ni bàbá ọmọ tó ń bí? Ó ṣáà béèrè àwọn ọ̀rọ̀ oríṣiríṣi lọ́wọ́ ẹ̀. Níbi tí èyí ti fẹ́ máa ṣàlàyé ni ọ̀rẹ́ ọkọ ẹ̀ bá wọlé dé, which is Lanre Adédiwúrà. Tí ìyẹn ṣe wá wọlé dé ni ìyàwó wá ní ìyẹn náà dáa. Mọ̀ọ́rìn ni ẹ mọ̀ọ́rìn gan. Ẹ wá dá sọ́rọ̀ tó wà nílẹ̀. Ibẹ̀ ni èyí ọ̀rẹ́ ọkọ ẹ̀ sọ pé báyìí àkàrà ti tú sépo. Ẹ jẹ́ á ṣí aṣọ lójú eégún. Ní ọ̀rẹ́ ọkọ ló bá ṣàlàyé pé òun ló máa ń bá a ní àjọṣepọ̀ ní gbogbo ìgbà tí ó bá rò wípé ọkọ òun ló bá òun ní àjọṣepọ̀. Ìyàwó bá káwọ́ mórí pé òun gbé. So ọ̀rẹ́ ọkọ òun ló ń bá òun ní àjọṣepọ̀ láti ọjọ́ yìí tóun rí pé ọkọ òun ni. Inú wá bí. Ẹ wo ibi tí ọkọ ẹ̀ ti máa ń so mọ́lẹ̀ tó máa sì fi nǹkan bò lójú. Òun ò ní mọ̀ nǹkan tí ọkọ ẹ̀ ti sọ fún un pé tóun ṣe fẹ́ sí nìyẹn. Ó dẹ̀ ń gbà fún un. Èèyàn tá ti bò lójú bò lẹ́nu kò lè rí èèyàn tí ó bá ní àjọṣepọ̀. Tẹ́pọ̀n bò lẹ́nu ni á mọ̀. Kò lè rí èèyàn
kò lè fẹ́nu mọ̀, kò sí tó ṣe máa wọ́n ti bò lójú, wọ́n ti so lọ́wọ́ so lẹ́sẹ̀. Ibi tí ọ̀rẹ́ ọkọ ẹ̀ tó ti bá ní àjọṣepọ̀, wọ́n wá ṣàlàyé gbogbo ẹ̀ fún ìyàwó. Ìyàwó bá káwọ́ mórí pé òun gbé pé ọkọ òun àti ọ̀rẹ́ ọkọ wọn ti ba ayé òun jẹ́. Ìyàwó wá bínú wọlé, ó wá ké ibi tọ́kọ ti wá ní pé kóun lọ bá, kóun bẹ̀ ni ìyàwó ti mú ọ̀bẹ ló bá fi gún ọkọ pa. Nígbà tó fi gún ọkọ pa, òun ni àwọn ọlọ́pàá wọ́n wá fi arrest ẹ̀ tó fi wà ní ilé tó fi wà ní custody àwọn ọlọ́pàá. Ẹ wá wo ibi tí lẹ́yìn ìgbà tó ṣàlàyé gbogbo ọ̀rọ̀ yìí, àwọn ọlọ́pàá wá lọ mú ọ̀rẹ́ ọkọ ẹ̀ yẹn, wọ́n wá arrest ẹ̀. Meanwhile, ọ̀rẹ́ ọkọ ẹ̀ yìí náà, òun náà ní àìsàn kan lára tó dẹ̀ mọ̀ wípé òun ní àìsàn kògbóògùn lára tó jẹ́ pé òun fúnra ẹ̀ ń treat. So wípé wọ́n wá charge ẹ̀ fún conspiracy. Wípé wọ́n jọ gbìmọ̀ pọ̀ ó gbìmọ̀ pọ̀ pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ without ìyàwó ọ̀rẹ́ ẹ̀, wípé ó mọ̀ nípa tán bá ní àjọṣepọ̀. Wọ́n á sọ fún pé ó máa ṣẹ̀wọ̀n. Nígbà tí Idris àti ọ̀rẹ́ ẹ̀ Lanre tí wọ́n jọ ń discuss ọ̀rọ̀ yìí, Àǹtí Sídí ká ọ̀rọ̀ yẹn mọ́ wọn lẹ́nu. Tó jẹ́ pé ó mọ̀, àmọ́ òun náà ò sọ torí àtẹnujẹ. Òun náà ọlọ́pàá gbé, wọ́n sọ fún pé òun náà máa ṣẹ̀wọ̀n. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Ṣùgbọ́n fẹ́yìn tẹ́ bá ti wò ó, mo fẹ́ kẹ́ bá mi comment ní under comment section. Àmọ́ fẹ́yìn tẹ́ ẹ̀ bá ti wò ó, mo fẹ́ kẹ́ padà lọ wo eré yìí. Mo fẹ́ kẹ́ wá wo nǹkan tí ó end Àníkẹ́ Àmì lẹ́yìn ìgbà tí ó ṣàlàyé gbogbo nǹkan tí ojú ẹ̀ rí nílé ọkọ, ìdí tí ó fi pa ọkọ. Mo fẹ́ kẹ́ lọ wo eré yìí kẹ́ mọ nǹkan tí ó kẹ́yìn ẹ̀. Bóyá wọ́n máa padà rán lọ sẹ́wọ̀n ni o, àbí wọ́n máa fi í lẹ̀ ni o. Mo fẹ́ kẹ́ lọ wo nǹkan tí ó parí eré yìí. Bóyá ó para ẹ̀ sínú cell ni o, àbí ẹ̀yin tèmi, mo ṣáà fẹ́ kẹ́ lọ wo eré yìí. Ẹ má gbàgbé láti bá mi share, láti bá mi like, láti bá mi comment, àti láti bá mi subscribe. Thank you guys. See you guys in my next video. Bye.